ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ọmọ sí o. Ẹ jẹ́ àkọ́kọ́ wo fídíò iná kí n tó sọ̀rọ̀. Because there is a move of God that is targeted at the female species, and it is in preparation for Jesus' second coming. Therefore, don't expect her to be cooking the way your mama was cooking at home. I'm an African man. I eat only homemade food. Uncle, wake up. Wake up. You better microwave your food. And I'm not teaching insurrection. I'm not teaching disobedience. I'm telling you the realities that we have now. A woman that has gone to the office, she's the something of CBN. She has done this, she has done that, and all that. And then she comes back home. You want to sleep with her, and you still want her to be sneezing and cooking food. Wake up. Get a chef. Ẹ rí pé nǹkan kì í ṣe ràgò báyìí. Àwọn ọmọ Jésíbẹ́lì ti gorí pẹpẹ o. Àwọn feminist níjọ Ọlọ́run ń pè lákòókò yìí láti wá dá àwọn ọmọbìnrin lẹ́kọ̀ọ́ o. Ó dojú ẹ̀. Ẹ ríṣẹ́. Ṣé rí tí a bá péyàn fún ìdánilẹ́kọ̀ọ́ nù ìjọ Ọlọ́run, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí a ti kọ́kọ́ wo àwọn fídíò tó ti ṣe pé ṣé tí ń sọ jáde lẹ́nu sọ bá ń tí Bíbélì wí mu. Tí Bíbélì bá sọ ní sórí lè ní ìsìn báyìí. Ó lóun ò teach àwọn ọmọbìnrin ní insurrection o, ṣùgbọ́n exactly that thing ló ń teach wọn. Nígbà tó bá ní nítorí ipò ti lówó kò lè sojúṣe rẹ̀ mọ́ nínú ilé, ọkọ ni kó lọ wá chef, kó lọ wá ẹni tí ọkọ lọ wọ́mọ ọ̀dọ̀ tí ọmọ sojúṣe ìyàwó fún. Basically tí ń sọnù. Ẹ rí sẹ́ báyìí pé ìjọ Ọlọ́run ti kẹ́ran mérò. Ìjọ Ọlọ́run ó ti kẹ́ran mérò. Ẹ rí sẹ́ báyìí. Ṣé lóòótọ́ ni gbogbo ohun tí ń sọ ìṣe lóòótọ́ lórí bẹ́ẹ̀? Jẹ́ ń sọ fún wa wípé wà nípò ńlá gẹ́gẹ́ bí obìnrin kò pa ojúṣe rẹ tì nínú ilé sí ọkọ rẹ. Àti iná dídá o, àtàsọ fífọ̀ bó bá ṣe bẹ́ẹ̀ bá ní washing machine o, bẹ́ẹ̀ bá ní washing machine ẹ jù sí, bẹ́ẹ̀ bá dẹ̀ lọ́mọ ọ̀gbẹ́ aṣọ ọkọ rẹ nífa. Kò pa ojúṣe rẹ tì pé olówó lọ òde èèyàn ńlá, òde èèyàn pàtàkì. Aláwọn tó dé èèyàn ńlá náà tí wọ́n sì ń sojúṣe wọn nù ilé, ẹjá mú mẹ́ta wá nù wọn. Àti ẹ̀lé mú pé mẹ́rin gan, ẹjá mú pé mẹ́rin. Inú àwọn tó di èèyàn ńlá tí wọ́n sì ń sojúṣe wọn nù ilé, tí wọ́n tó wà tí ìjàmọ́ nǹkan kan tó wà lábẹ́ irú ìdánilẹ́kọ̀ọ́ èṣù báyìí, tí wọ́n ti ń pọ́n ọ léyìn ilẹ̀ bó ṣe máa treat ọkọ rẹ̀ nù ilé, bó ṣe bá ta kàngbọ̀n. Ìjọ wá invite àwọn feminist láti wá máa kọ́ àwọn ọmọbìnrin ní ìkọkúkọ. Àbájọ tí divorce fi ń pọ̀ lónìí láàrin àwọn tó ń jẹ́ ọmọ Ọlọ́run. Ẹ worú ẹ̀kọ́ tán ń kọ́ yìí, ẹ worú tán ń kọ́ wọn. Ẹ jẹ́ àkọ́kọ́ wò báyìí pé àwọn wo lárí tó ti di ẹni ńlá láwùjọ wa ní Nàìjíríà láàrin tí wọ́n sì ń ṣe ojúṣe wọn sí ọkọ wọn. Mo fẹ́ kọ́kọ́ mú orúkọ ẹnìkan wá, Catherine Uju. Oil tycoons ni. Olówó sí lókìkí. Kí lóbìnrin yìí sọ nínú interview kan tí wọ́n ṣe fún láìpẹ́, ó ti pẹ́ díẹ̀ o. Ó ní di àárọ̀ yìí òun ó jí láàárọ̀ kùtùkùtù kóhun tó lọ bí iṣẹ́ ni òun ó lọ́kọ́ lọ ọjà lọ ra tó wọ́n rà, òun ó sì dáná fún ọkọ òun. Èmi ò mọ̀ bóyá kìrìsìtẹ́nì lóbìnrin yìí àbí èsì kìrìsìtẹ́nì. Kí ló dé tẹ́ mú àpẹẹrẹ wá láàrin irú àwọn èèyàn báyìí láti wá fi máa kọ́ àwọn ènìyàn Ọlọ́run tó fi jẹ́ pé ìsọkúsọ lẹ fi ń kọ́ wọn. Ipe torí pé don't expect her to come and cook for you after sex. That is rubbish.
àdẹ̀rí yín blame àwọn èèyàn kéèyàn rán sí Ọlọ́run tí ń pè yín síjọ òun la rí blame orí wọn lẹ̀bi wà bẹ́ẹ̀ ni orí wọn lẹ̀bi wà. ẹni kejì ẹ mọ̀ pé mi ń dá akọ báyìí mo fẹ́ kí wọn náà wá gùnkè orí pódíọ̀mù kan kọ́ dá akọ tiẹ̀ náà èmi ń dá akọ wọn báyìí o àwọn tó ní owó tabua gidi tí wọ́n sì ń ṣe ojúṣe wọn sí ọkọ lọ́dọ̀ ọkọ wọn. obìnrin kan ń bẹ̀rí lórílẹ̀‐èdè ó ti dolóògbé báyìí Dora Akunyili ni wọ́n ń pè gbogbo wa la mọ̀ NAFDAC ẹni tó hẹ́ẹ̀dì NAFDAC Nàìjíríà ẹ̀rí sẹ́bà nínú interview kan ló náà ti sọ pé bí òun ṣe ní busy schedule tó tí iṣẹ́ òun máa ń gbé òun káàkiri tó kò sí ní ojúmọ́ kan kí òun tó kò lé òun ó dáná fún ọkọ òun. àwọn tẹ́ ń pè pé ó wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ nù jọ yín wọn ò ráwọn àpẹẹrẹ iṣẹ́ o èèyàn bú ẹ̀kọ́ bú tí ayé kọ́ wọn náà fi wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn. nígbà tí Dora tún kú tán ọkọ rẹ̀ tó wá sọ náà again wípé òun mísì ìyàwó òun o kò lè ṣe ó mọ́ dáná fóun. bó o níjọ Ọlọ́run sí á dìdàkudà tí fi ń gbáwọn èèyàn kéèyàn wá káwọn èèyàn lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ náà. wọ́n kàn fictionize nǹkan lórí wọn wọ́n ní bó ṣe rí nù ní ìsìn ẹgbà bẹ́ẹ̀ it is wọ́n tẹ̀ tó kọ́ dẹ̀ pé ní there is a move of God. A move of God does not teach you to be rebellious to your husband. Yes. Let's put it straight. It is not a move of God. If what you learn there is to be rebellious to your husband. Ẹ já lọ sọ́dọ̀ obìnrin kẹta. Ẹ tẹ́ ẹ mọ̀. Aya rẹ̀ wá àná lórílẹ̀-èdè gbogbo wa ló mọ̀ pé ilé wọn rí bákan bákan kò fi gbogbo ara tòrò. Ṣùgbọ́n obìnrin yìí sọ̀rọ̀ kan ó lóun ò lè ṣe kó mọ́ dáná fọ́kọ aya rẹ̀ ni o. Ó tún kọ obìnrin kan náà tí mo tún fẹ́ ká gbé yẹ̀wò òun àtọkọ rẹ̀ tí wọ́n separate ni wọn ò tí divorce àmọ́ tó fà á o. Ṣùgbọ́n obìnrin yìí ti sọ́rí nínú interview ẹ lọ Google ẹ náà láì bí n bá purọ́ òun náà olówó olókìkí ni jaburata fọlọ́run ṣọ alákìjà náà ń pè. Òun náà tó sọ nínú interview pé kò sí ni pé dàárọ̀ yìí òun ó tún fọṣọ òun ó dáná fún ọkọ òun. Ẹ̀yin olùdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́nu bébébé ẹ mọ̀ wo àwọn àpẹẹrẹ rere kẹ́ ẹ mọ̀ fi kọ́ àwọn èèyàn mọ̀ ni kì í mọ̀ ṣe nítorí pé bóyá ọkọ yín fi ara da àwọn ìwà búburú tẹ̀ ń wù nínú ilé ilẹ̀ wàá gbé talẹ̀ mọ̀ fi kọ́ àwọn èèyàn. Ẹlẹ́yìn tí mo tún fẹ́ ká tó wá gbé yẹ̀wò lórí ọ̀rọ̀ tán sọ ni pé ṣé tó tiẹ̀ sọ ti ẹ̀ bá Bíbélì mu ní ọ̀nà kọ̀nà so bá Bíbélì mu pàápàá kò sí ẹ̀kọ́ yẹn nu Bíbélì. If you are a feminist, you have no business being a Christian. If you want to be a Christian, you must be submissive to your husband. Tí wọ́n bá lérò wípé ó yẹ kó máa bọ́kọ rẹ̀ takàngbẹ́ ẹgbẹ́jọ ní nínú ilé ọkọ rẹ̀ ọ̀já mọ̀ nǹkan kan mọ̀ wulẹ̀ jẹ́ Kristẹni òun fi àkókò ara rẹ̀ ṣòfò ni torí pé ọ̀run àpáàdì ló yọrí ẹ̀ sí ìkì àwọn tí ó lọ sọ́run làwọn tó sọ bí Bíbélì ṣe gbé kalẹ̀ kí n Bíbélì kọ́ wa o kí n Bíbélì ní kẹ́yìn aya ó ṣe o obìnrin tí ń bẹ́nu ìwé òwe orí 30 ni àbí orí 31 obìnrin tí Bíbélì describe síbi ibẹ̀ ṣé n tí àǹtí ń sọ yìí ṣé n lòun ń ṣe ẹ rí i pé ẹ̀kọ́ tó ń kọ́ yìí tẹ́lẹ̀ yìí ń kọ́ yìí ó yàtọ̀ sí tí Bíbélì wí kì í ṣe gbogbo àwọn èèyàn tó bá ti lanu gbà tí ń sọ̀rọ̀ torí pé wọ́n ti lókìkí wọ́n ti jẹ́ èèyàn wo jẹ́ àṣírí kan fún ọ wọ́n fẹ́ kí lè rí ọ dàrú kó o lè sáré wá bá wọn wọ́n lè fi ọ sórí paid mentorship strategy ni people are wicked they are wicked wọ́n mọ̀ wípé kò sí bó o ṣe sọ táwọn ń ṣe ó dàbí àwọn tó ti ṣe rí bó làwọn tó ṣe rí ṣe wà bó náà tó ṣe rí ṣe wà wọ́n ti ṣe wọn kò lé ọkọ àwọn náà ti ń dágbé
ngbọ̀ wá lé ọkọ̀ ó wà sáré wá bá wọn I don't know what is happening in my family ẹ bàbá náà wá fi ọ sórí ọgbà fọ́ọ̀mù ọ̀sánwó mentorship wọ́n mọ̀ kọ́ náà strategy tí ó bọ̀ fagùn ṣe bí wọ́n lọ gbọ̀ ibo rọ́rọ̀ ọlọ́run kà ẹjá wọnú ìwé Titus òní Sunday agbé fásitì wò lónìí nínú ṣọ́ọ̀ṣì òwe Titus orí kejì ẹjá bẹ̀rẹ̀ o láti ẹsẹ̀ kẹta ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí àwọn àgbà obìnrin jẹ́ ẹni ọ̀wọ̀ ní ìwà kí wọ́n má jẹ́ asọ̀rọ̀ ẹni lẹ́yìn tàbí ọ̀mùtí bí kò sí olùkọ́ni ní ohun rere so ohun rere leléyìí nǹkan yín báyìí kì í ṣe ohun rere o ó yẹ jáde ìwájú ẹsẹ̀ kẹrin kí wọn kí ó lè tọ́ àwọn ọ̀dọ́mọbìnrin láti fẹ́ràn àwọn ọkọ wọn eléyìí nǹkan yín láti wà arrogant láti wà rebellious sí ọkọ yín ni eléyìí sọ pé tí àyìn àgbà obìnrin kẹ́ máa kọ́ àwọn ọ̀dọ́bìnrin tí ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ bí wọ́n ó ṣe máa bọ̀wọ̀ fọ́kọ wọn tí wọ́n ó fẹ́ràn ọkọ wọn ó ní láti fẹ́ràn àwọn ọmọ wọn ẹ jẹ́ akabẹ̀ síwájú dá ó ní ẹsẹ̀ karùn-ún ní láti jẹ́ aláìrékọjá láti jẹ́ mímọ́ láti jẹ́ òṣìṣẹ́ nílé ẹni rere àwọn tí ń tẹríba fún àwọn ọkọ wọn kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó má bàa di sọ̀rọ̀ òdì sí ní tí Bíbélì ní ká ṣe relé kìí ṣe ń tẹ́ ẹ wí o ẹ rí pé ó yàtọ̀ síra wọn gédégédé ẹ rí pé ó yàtọ̀ síra wọn gédégédé ẹ̀yin ikọ̀ Ọlọ́run ẹ̀yin ìjọ Ọlọ́run tẹ́ ń gbé àwọn èèyàn wá wàásù wá dánilẹ́kọ̀ọ́ kí ló dé tẹ́ ẹ̀ mọ check background irú ẹ̀kọ́ tí wọ́n ti máa kọ́ sẹ́yìn náà ẹ wá owó àwọn ọmọbìnrin tẹ́lẹ̀ ó ti bà láyé jẹ́ ibi tán wà báwọn àwọn ó ti gbé sọ́kàn hàn ń bá lọ́kọ báyìí máa fojú ẹ̀rí náà tó kò sí anybody tó fọṣọ tó dáná fẹ́ anybody 50-50 ní gbogbo nǹkan nù lé ṣe bí wọ́n bá bí ọ dáadáa wò ó tí ọ jáde kó nù lé a rebellious man does not deserve to be a wife a rebellious woman does not deserve to be a wife yes bí wọ́n bá bí ọ rí dán wò irú àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń kọ́ yín yóò tì yín kò lè ọkọ ni yóò fìyà jẹ nínú ẹ̀rọ obìnrin yẹn nínú ẹja gbọ́rọ̀ lẹ́nu àwọn kèfèrí nínú Bíbélì nínú ìwé Esther aya ọba fásitì olówùwà tán ní kó mọ òwúsọkọ rẹ̀ yìí ó lọ́rọ̀ tọkọ òun sọ ọjà mọ́ nǹkan kan kí ló ṣẹlẹ̀ nígbà wọn pé gbogbo àwọn ìjòyè àwọn aláṣẹ agbègbè tí wọ́n jókòó wọ́n ní tá a bá fi fásitì ilẹ̀ láìṣe nǹkan kan fún wọ́n ní gbogbo àwọn ìyàwó wa ni wọ́n máa ṣe bí rẹ o wọ́n dẹ̀ dìtró rẹ̀ wọ́n yọ́pò nípò rẹ̀ wọ́n fi Ẹ́sítérì rọ́pò ní tó ń ṣẹlẹ̀ nu lónìí bó o bá ṣe tó o ṣẹ̀ṣẹ̀ gbọ́ táyì tóbìnrin yìí sọ pé ló ń ṣe á yọ́pò ní ipò rẹ̀ gẹ́gẹ́ bí aya wọ́n fẹ́ lòmí ìrọ́pò rẹ̀ jẹ́ kán mọ̀ tọ̀ pé bó bá fẹ́ lòmí ọ̀run àpáàdì níbo ló ti rí kò sínú Bíbélì ẹ yí padà nítorí ìjọba Ọlọ́run kù sí dédé gbogbo tẹ́ ẹ gbọ́ yìí online ìkọlẹ̀ mọ̀ gbàgbọ́ gbogbo táwọn counselors tó ń sọ fún yín àwọn married expert kìíní kan jákujàku tó ń pè wọ́n tó ń sọ kọlẹ̀ mọ̀ gbọ́ ntí Bíbélì wí ni yóò jẹ́ atọ́nà fún ọ bó bá soríire ní ọkọ bí ó bá kùnà kó lọ mọ lísìn sáwọn títí wọn ti jóná already àwọn tẹ pọkọ wọn fara dà fún wọn lọ́wọ́lọ́wọ́ ni tẹ pé tá a bá ní kọkùnrin ń sọ̀rọ̀ tó ju ẹ̀rí ní pàtó tó bá kẹnu bọ̀rọ̀ á ké yé lọ́mọ gbọ́rọ̀ wọn lọ́mọ gbọ́rọ̀ wọn ó rí tí ó ṣẹlẹ̀ sí wọn náà lẹ́wọ̀ so bí wọ́n bá ti ń pe ìpàdé wípé kírú obìnrin yìí wá tíìchì yín kò sí bó ṣe lókìkí tó o ti rírun tó ń vomit jáde ìwọ ọkùnrin o ti rírun tó ń vomit jáde mọ̀jẹ̀ ìyàwó rẹ̀ ó dé abẹ́ tí sí ń ṣe ẹ̀rọ yóò dé yọ yọwọ́ o
Ọlọ́run ní dalé wa rú a ṣoríire lórúkọ Jésù. Àmín. It is well with us in Jesus' name. It is well with us in Jesus. This is a weapon fashioned against home to destroy them. In the name of that, you have money, you have money, you have money. What is money? Money wo ló ní? Gbogbo tó ń bẹ lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ bá wọn ìjàmọ̀ nǹkan kan o. Bóyá tó ṣe wà university tàbí tó ṣe graduate. Ẹnu fẹ́ sapá gangan gbogbo tí ń sapá gangan tán ni this is a business owned by a woman. Ẹ wò bó ṣe ń thrive. Nígbà bá ní wọ́n wá gbàṣẹ́ wọn ó gbé lòtẹ́ẹ̀lì wọ́n ti discuss the contracts. Gbogbo àwọn ọmọbìnrin ìrankíran tó ti dìyálé ilé ibì kan lónìí ibì kan lọ́la ibì kan lọ́túnla ó ń fly káàkiri kò ráyè ọkọ. At the end of the day wọ́n wá sí DNA fún ọmọ wọn rí pé ọkọ kọ́ ló ní kankan nínú àwọn ọmọ ẹ̀rí sẹ́ba ìtàn fẹ́ sọ ayé tiẹ̀ náà dìnnú wọn ò lè sọ tààrà ni. These are snakes. Ejò ni wọ́n wá láti dalé rẹ̀ rú ni. Jezebel ni wọ́n wá láti dalé rẹ̀ rú ni. It is well with us in Jesus' name. Wọn ò ní rí lè rẹ̀ dàrú lágbára Ọlọ́run. Ìwọ náà mọ́ gbọ́n tán wí kò bá Bíbélì mu. Bó bá pera rẹ̀ Kristẹni ìtì Bíbélì wí nìkan ló ní business pẹ̀lú kì í ṣe ní anybody wí. Kódà bí tí mo bá ń sọ yìí bó bá tako Bíbélì mọ́ gbọ́. Bí ò bá ti tako ìníkan gbọ́. It is well with us in Jesus' name. Amen.